tọ́ ọlọ́run Elédùmarè ọba ògbóògbó ọba àdìkẹ́ ọba àdìgẹ́ ọba fẹ́rẹ́fẹ́rẹ́ ọba àdìkẹ́ ẹgbẹ́ mọ́dé yẹn fún ọmọ ṣẹ̀rẹ̀gún ọba lọ́gọ́lọ́lá ní ìlẹ́yẹ ọba gbogbo tí gbàrà àdúgbò àbọ̀ gbogbo tí fi yọmọ ẹ̀ nínú ọ̀fìn. Elédùmarè ìbà rẹ o, ìbà àwọn àgbààgbà obìnrin, àwọn akáṣọlérí mọ̀rẹ̀rọ obìnrin, àfijú ẹlẹ́yẹ tí wọ́n bàtà dẹ. Àfijú àgbàgbà tí ó so kùtùkùtù mọ́wọ́, ìbà yín o. Láàlú ògiri òkú dọwọ́ rẹ o. Èṣù láàlú abámbá, òfẹ́ bàtàkù jó bàǹbàmù. Ẹlẹ́kùn sunkún láàárọ̀ yìí ń ṣẹ̀jẹ̀, onímí sunmi láàárọ̀ yìí ń sùn fún. Ẹ̀yìn bọ̀dá sí jẹ́ látọwọ́ pa. Láàlú ìbà rẹ o. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ìbà rẹ o. Wọ́n jà ṣe ọ̀tẹ̀, wọ́n jà tójú ilẹ̀ mọ́lẹ̀. Ẹ̀gbọ́n ayé mọ́jọ ogún alẹ́sẹ̀, aṣọ àwọn àgbàlagbà mọ́jà bá wọn tẹ̀. Aṣọ ọ̀ka ènìyàn mọ́jà tẹ̀, ẹni táwa àṣẹ̀tà bẹ̀ tí ò ní gbà Elédùmarè ó dọwọ́ rẹ lónìí. Mọ́jà bá rẹ níwẹ̀, mọ́jà bá dà papọ̀. Ìlú tá a wà nù rẹ̀ yìí gbọmọgbọmọ làmọ́ ọ̀ràn fàdí tí lọ̀rọ̀ tó wà ń lu yìí. Níjó ní Adérẹ̀bẹ̀ onírèsì jẹ́ ká máa sọ bẹ́ẹ̀ ṣẹ́ rí bàmí máa ń wà tí apá ọba ṣe sán èèyàn ó kà lérí. Ìlú tá a wà yìí ó gba ẹ̀kọ́ láti gbé bẹ̀. Ẹ̀kọ́ ni. Wàhálà ẹ̀kọ́ ni. Kí ló mú mi sọ bẹ́ẹ̀ ni pé tẹ́ ẹ bá wo gbogbo nǹkan ṣe rí lọ, tẹ́ ẹ wo ṣàkún nǹkan bí nǹkan ṣe rí láàárín ìlú, ẹ máa rí àmì ìdánilójú pé nínú òtò òṣèlú ibẹ̀ ní Nàìjíríà ti kànjàgbọ̀n. Gbogbo wàhálà tó bá orílẹ̀-èdè yìí àwọn olóṣèlú ní. Àwọn wọn dẹ̀ mọ́gbọ́n tí wọ́n ń fòṣèlú dá. Ṣé wàá rà àwọn kan wà nínú wa tí ń tẹ̀lé olóṣèlú, àwọn míì ò tiẹ̀ tẹ̀lé olóṣèlú, àjọ ń gbé ni. Àwọn wà gọ́líbù, wọn ò lè dánú rò. Wọn ò mọ ọ̀tún yàtọ̀ sósì nítorí pé àwọn ń rí jẹ rí mu. Wọn ò mọ̀ bóyá tá à ń ṣe yìí bóyá ó dáa bí ò dáa. Lánàá mò ń gba dísù fún kọ́mpìnì wa, mi ni mo wà níbi tí wọ́n ti ń supply wa ní dísù. Odidi truck méjì náà gbé wa. Mo wá ń gba dísù yẹn lọ́wọ́. Ẹnìkan wá mo wá dọ́gbọ́n bèrè lọ́wọ́ bọ̀bọ́ tó supply wa pé alàgbà níbi tí kinní yìí dé dúró yìí, ṣé ẹ dẹ̀ rò pé kinní yìí ara ó dẹ ìlú yìí pẹ̀lú ọ̀rọ̀ ilé kò dé? Ṣé kìí ṣe bá ṣe máa bá a lọ rèé? Máa yẹn ni yóò lọlẹ̀ náà. Wọ́n kí ni ìṣẹ̀lẹ̀ gan tó fi lò kìí ṣe torí rẹ ọ̀rọ̀ rán ni ó ní ọ̀rọ̀ rán báwo ọ̀rọ̀ rán kẹ̀. Ó ní Dangote ní lo agbára tó ní. Dangote àtàwọn tó jọjọ ní rìfánárì náà ń lo agbára yẹn. Ẹ gbọ́ pọ̀lọpọ̀ nínú àwọn olóṣèlú yìí ló nínú rìfánárì yìí Dangote náà nínú bísíǹsì Dangote nípa kówó síbẹ̀. Wípé àwọn ni wọ́n ń lo agbára yẹn láti fi tajà bọ̀ ẹnu tí ń kùn wọ́n pé nísìnyí gọ́ọ̀mẹ̀ntì rí sápamọ́ sí. Gọ́ọ̀mẹ̀ntì ò rí sápamọ́ sí pé agbára gọ́ọ̀mẹ̀ntì ò ká Dangote bóyá wáyé. Ara nǹkan táwọn yẹn máa ń sọ nìyẹn nígbà tí ẹnìkan bá ti di capitalist sáàrin tó bá yá yóò máa control gbogbo nǹkan. Irú ẹ̀ náà l'Àtíkù náà fẹ́ wá ṣe pẹ̀lú ọ̀rọ̀ generator. Ṣé t'Àtíkù bá wọlé as president Nàìjíríà ṣe rò pé náà Nàìjíríà ó dáa? Nígbà tí wọ́n pé èèyàn mú odidi company mechano ń produce generator, ń ta solar panel, gbogbo nǹkan báyẹn ló ń ṣe o. Ẹ̀dẹ̀ expect kí Nàìjíríà ó dáa. Gbogbo àwọn tẹ́lẹ̀ tí wọ́n ń contest lórílẹ̀‐èdè wrong people ni wọ́n. Àwọn èèyàn tí ò bá ìgbà mu là ń rí lórí igbá. Ṣé Òbí tí ò dánú Òbí ẹ bá lọ gbọ́ nǹkan tó bí sọ lánàá, mi ò fẹ́ mọ mú
káṣọ ọ̀gbọ́n yẹn akọ́mọ́dé ẹ̀kọ́ àbí àwọn ọmọ Ìgbò tí wọ́n ń tẹ̀ lóbi wọ́n ń tẹ̀lé nítorí pé òun nìyẹn ń dà wọ́n náà láàmú tí Ìgbò bá ní best candidate sóbi ni wọ́n mọ̀ tẹ̀lé àwọn gómìnà tó wà ní state wọn sódòdó dáa ju Òbí lọ times 10. ara àwọn ibi tá a ti ní problem ní best person for the job ẹ̀ lérí nítorí àwọn tó lówó lọ́wọ́ tẹ́ mọ̀ rí àwọn wèrè amúkúmẹ́kọ àwọn amúgbó ilẹ̀ mọ̀ rí àwọn tí ń fa dúrọ́ọ̀gì wọ̀nyí àwọn ilẹ̀ mọ̀ rí tí pé wọ́n èèyàn ò jọ wọ́n lójú ní tó bá wù wọ́n ni wọ́n fi wé èèyàn ní tó wù wọ́n ni wọ́n fi ń wé ọmọ Nàìjíríà tí ó dẹ̀ sí tẹ́sí. mo kàn yà bàrà sórí ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ dé ni Dangote ní ń fojú Nàìjíríà winá. Dangote sọ pé Nàìjíríà ò gbé crude oil fún èmi sọ fún màyí lánàá mo sọ fún màyí pé ó ní mo láà ń gbọ́ pọ́ ní gọ́ọ̀mẹ̀ntì ò fún ní crude oil ní iye tó fẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ tó lọ sọ̀tù fún crude oil lábúrọ̀dù ni máa yẹn ní irọ́ ní ẹ mọ́ dá lóhùn wípé ìfún mi náà ṣe dé tọ̀sùn fi dé wọn ò tà fún ní dọ́là náírà náà ń tà fún èwo wá ló pìyẹ jù ó ló mọ̀ ní orílẹ̀-èdè lára lọ́wọ́lọ́wọ́ tí o lè sẹ́nìbọ̀dì tó lè mú Dangote tálẹ̀ náà tó lè mú àfọlọ́hùn. ẹ wo bí Nàìjíríà ṣe wà ní crisis tó láyé ǹjẹ́ ti gbọ́ kí Dangote sọ pé nǹkan báyìí ni mo fẹ́ ṣe láti fi tu aráàlú lára. He is expecting our money on daily basis. irú wọn ìṣàánú èèyàn awọ ọ̀dájú gbogbo wọn ṣe. èmi ò ní sọ jù báyìí lọ lórí ọ̀rọ̀ tó ní elépo délé ni. tó Ọlọ́run ọbẹ̀ Elédùmarè lánàá ní Nasarawa làwọn ará bíbá tún gbìnà yá Fúlàní life àwọn eléyìí ẹ mọ̀ pé tá a bá fẹ́ àdàpé Fúlàní ní bandits àdàpé Fúlàní ní Boko Haram àdàpé Fúlàní ó ní Miyatiala àdàpé Fúlàní ní X-Men àdàpé Fúlàní ní kidnapper àwọn eléyìí tí ẹ pè ní àdàpé kankan point blank wọ́n ní Fúlàní ó wọ ìlú kan ní Nasarawa lánàá wọ́n dẹ̀ sun gbogbo ìletò yẹn ìlú ìletò kan ní wọ́n dẹ̀ sun gbogbo ilé tó wà ní ìletò yẹn wọ́n dẹ̀ sun délẹ̀ gbẹ̀ẹ́ wọ́n sun tí wọ́n dáná sun gbogbo ẹ̀ tí ó tó jó kúkú báyìí màá fi fídíò yẹn hàn yín sìn ẹ má bá mi ká lọ. When they leave, they say they will come one by one. You burn everybody out. How many Fulani be? Jesus. When everybody stand the war, they run. They burn everywhere here. Three person is able to stand. So what is the three person? Kila atamake people. But I walk on the point. Oh boy. inú mi dùn pé ẹ̀yin náà ti rí nǹkan tí àwọn Fúlàní tó ń dánwò. ìjọba ò ní agbára lórí Fúlàní ó wà lára tó jẹ́ kí Yorùbá máa agitate fún separation. àwọn ń pariwo èní ní 27 ọ̀la 28 ẹ wo ọṣẹ́ tí Fúlàní ti dánwò lálàfo pa wà nù máàcì tí wọ́n kọ lẹ́tà sílẹ̀ Yorùbá páwọn ń bọ̀ wá hit ilẹ̀ Yorùbá ní 28 ẹ wo ọṣẹ́ láti last week ẹ wo ọṣẹ́ tí Fúlàní ti ṣe bó ṣe pọ̀ tó títí lákòókò tá a wà yìí. èwo ni ìjọba ti rí handle nù ẹ̀ torí ẹ̀
gbàjarè tí mo fẹ́ kélé ní sí ìran Yorùbá òun ni wípé wọ́n ti wọlé kàn yín lára o. Àwọn agbésùnmọ̀mí ti wọlé kàn yín lára. Ara àdàpé wọn nu agbésùnmọ̀mí wọ́n ti wọlé kàn yín lára. Ẹ̀yin ni kẹ́ mọ́ ṣàsùnkúyè ní gbogbo ibikíbi tẹ́ bá wà. Gbogbo lẹ̀kílẹ̀ tẹ́ bá wà ẹ mọ́ ṣàsùnkúyè. Ẹ má trust anybody báyìí. Ẹ wà very vigilant. Ẹ gbáradì. Ẹ má jẹ́ kéèyàn kankan kó fọ ọbẹ̀ ẹ̀yìn jẹyìn níṣu. Nítorí pé ní tí wọ́n dánwò ní Kwara ní ìjẹta mọ́júmọ́ àná ẹ̀jẹ̀ wo kẹ́ gbọ́ tó ṣẹlẹ̀. ẹ kú dédé àsìkò yìí gbogbo ọmọ Nàìjíríà Q Abiola for example gbogbo ẹ̀yin ọmọ Oru Àgọ́ Ìfẹ́lódún local government ní Ìgbónà nílọrin lọ́wọ́lọ́wọ́ báyìí ni àwọn mẹ́sẹ̀gì kan ni wọ́n drop online tó jẹ́ pé platform àwọn ọmọ ìlú yẹn ni wọ́n drop ẹ̀ sí. Èyí tó jẹ́ nínú àwọn ọmọ ìlú yẹn ló sáré wá pè mí ń sìn pé information tó ń tà wọ́n létí ni pé àwọn people yìí ti wọlé àwọn bandit wọ́n ti wọlé sí ìlú yẹn tó dẹ̀ ń pa àwọn èèyàn lọ. Voice note yẹn ń sìn mo máa drop ẹ̀ ṣùgbọ́n after tí voice note yẹn bá ti drop tán ẹni tó mú information yẹn wá á lè dárúkọ gbogbo àdúgbò yẹn pátápátá àti èdè tí wọ́n sọ yẹn tó jẹ́ pé bóyá ẹni tí ò gbọ́ èdè Ìgbónà dáadáa wọ́n á sọ fún wa ní Yorùbá. Mi ìfẹ́ kọ́rọ̀ ipò jẹ́jẹ́ sáré gbọ́ voice note yìí. Ẹ dákun gbogbo ọmọ Oru Àgọ́ nílé lóko lẹ́yìn odi ogun ti dé wàhálà ti dé o ẹ ti pò yàn lọ Oru Àgọ́ o èmi mọ́ báyìí sọ̀rọ̀ yìí Ọlọ́run yọ mí o èmi mọ́ báyìí sọ̀rọ̀ yìí Ọlọ́run yọ mí tó sì rán sọ̀rọ̀ níta kété Ọlọ́run yọ mí tààrà ẹ ti pò yàn gẹ́gẹ́ Oru Àgọ́ o ẹ dákun ẹ torí Ọlọ́run ẹ bá kó wọn sójà ẹ bá kó wọn bàtálíọ̀n wa ọ̀rọ̀ yìí mọ̀ ṣe kékeré o ẹ pọ̀ lẹ wọlé láàrin o gbogbo lẹ̀kùn ẹ̀ mọ́jà lẹ̀kùn bẹ́ẹ̀ yẹn wọlé sílé nílẹ̀ wọ́n wọlé wọlé sí wọlé rẹ̀ ẹ dákun ẹ torí Ọlọ́run á ti dogun á ti dèṣù ẹ dákun deputy governor ẹ mọ̀ sún ìlú bàbá yín ti bàjẹ́ deputy governor ìlú bàbá yín ti bàjẹ́ deputy governor ẹ mọ̀ sún ẹ ti jòkó sí lọ́rin ìlú bàbá yín ti bàjẹ́ deputy governor ẹ bá pè gbowó ṣá ẹ bá ẹni tó lù ṣàwọn èèyàn kọ́ wọlé ìlú ti bàjẹ́ o àwọn ti tú òkè ọ̀yọ́ ti tú àgọ́ ọlọ́mọ ti tú gbogbo ìlú ti tú ajẹ́kùnlẹ̀ ti tú òkè bá ti tú ìlú òdà o ẹ dáàbò ẹ torí Ọlọ́run o ẹ gbà o. wọ́n ní ọjọ́ Sunday náà wọ́n lọ káwọn ọmọ ṣọ́ọ̀ṣì ní òmùgò wọ́n gbéyàn mẹ́jọ lọ anybody ò dẹ̀ sọ online kí ló dé ẹ wo ọ̀rọ̀ mi kó má pọ̀ jù ẹni tó mú information yẹn wá fún wa ẹ jẹ́ ká bá wọn sọ̀rọ̀. ẹ kálẹ̀ yìí ọmọ Nàìjíríà ẹ jọ ẹ gbọ́ Oru Àgọ́ ní Kwara nífẹ̀ẹ́ ló dùn gbogbo àwọn bandit wọ́n ti fẹ́ pa wá tán bẹ́ẹ̀ ní last week níjọ́ Sunday wọ́n wá bẹ̀ wọ́n wá lọ kó èèyàn ní òmùgò bẹ́ẹ̀ náà ní adó ṣe báyìí sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti tún wà bẹ́ẹ̀ sí tán ṣe ọṣẹ́ wọn ìkàbí after eight lálẹ́ yìí náà pààyàn lọ báyìí náà sìn Oru Àgọ́ ti tú àwọn ti tú gbogbo kìdábà yẹn náà kò séèyàn bẹ́ẹ̀ mọ́ ọgbẹ́ ti tú ẹjọ́ ẹ̀yin òṣèlú wa ṣe fẹ́ kí ìlú babaláwa wa ká má lè débẹ̀ mọ́ ni because understand báyìí sìn kí ni gbogbo eléyìí ẹjọ́ ẹ gbà wá o gbẹ̀yìn ọmọ Nàìjíríà ẹ gbà wá ẹjọ́ o. Peter Abiola èmi ò mọ reason tàbá yẹn ní irú platform tẹ nìyẹn tó jẹ́ pé ẹ lè fi announce ẹ lè fi gbèjà àwọn ọmọ ìlú yín ẹ lè fi sọ̀rọ̀ sókè fún àwọn ọmọ ìlú yín pẹ̀lú gbogbo àwọn ẹ̀yin ọmọ Ìlọrin pátápátá kí ló dé ẹ̀sìn wo la gbé sórí tó jẹ́ pé a lè sọ pé wọ́n pa àwọn èèyàn wa kí lè rí wa àbí politics wo là ń ṣe tó jẹ́ pé wọ́n máa pa àwọn èèyàn wa tó jẹ́ pé at the end of the day náà tábà jẹ nǹkan tá fẹ́ jẹ ní ìdí politics yẹn tá fẹ́ ṣe olórí lé lórí ní IG ẹjọ́ ń tọrọ Ọlọ́run ẹ gbà wá o ọ̀gá Sunday Igboho ẹjọ́ ń tọrọ Ọlọ́run ẹjọ́ náà ẹ gbà wá àsìkò yẹn ti tó báyìí ọ̀gá Gani Adams ẹjọ́ ń tọrọ Ọlọ́run ẹ gbà wá ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ orí báyìí. bàbá wa Sheikh Labib Lágbàjì ẹjọ́. ẹ̀yin ògo Ìlọrin ṣóta báyìí ṣá ẹ pín gbogbo kinní yìí ẹ jẹ́ káwọn ẹgbẹ́ àwọn èèyàn yín lẹ̀ ẹ bù wọn àwọn náà ràn wá lọ́wọ́. àpapọ̀ ẹlẹ́yẹ náà ń pè ní APC àwọn tá ti sáwọ́ ọ̀dájú awo ọ̀dájú awolé alára ni wọ́n sọ̀rọ̀ ni gbogbo ayé kò sí tí ò sí nínú APC kò sí nǹkan náà láyé tẹ̀ ń wá tí ò sí rẹ̀ àdìbáwọ̀ Nàìjíríà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o bẹ́ẹ̀ni ṣe ń plan làwọn náà ń plan bẹ́ẹ̀ àwọn ṣe ń plan lẹ́yìn náà ń plan wàláhí àfikà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ara wa. ṣe gbọ́ nǹkan tọmọkùnrin yẹn sọ pẹ̀lú èdè Ìgbónà ṣe gbọ́ àwọn ọ̀dọ́ ti ra sáàkì tẹ́tẹ́lẹ̀ náà tó padà lọ pé ìbámu èèyàn lè ti wọ bẹ̀ lẹ́ẹ̀fì mọ̀ pé ok ìlú tẹ́ ti ra sáàkì àwọn èèyàn bẹ̀ kí ilẹ̀ tó padà lọ bẹ̀ lọ sọ́sẹ́ again tó pẹ́ púpọ̀ àwọn èèyàn tó ti sẹ́tù síbẹ̀ definitely ìlú wọn lẹ fẹ́ gbà
ọkùnrin yẹn kàn pariwo kìtàbílà kìtàbílà àwọn kìtàbílà Ìlọrin làwọn wọn yìí sọ ọmọ òrò àgọ́ kò sí tọ́ka àwọn kìtàbílà pẹ̀lú ẹ̀yìn àrà òrò àgọ́ torí kìtàbílà fúnra rẹ̀ sọ pé Fúlàní lòun ṣé Fúlàní ṣé kìtàbílà ṣé Yorùbá ni tẹ́ ń pè pé kó wá máa gbàjẹ́ gbìjà Yorùbá ṣe gọ́vnà lọ Kwara State gọ́vnà lọrin tí ẹni kì í ṣe gọ́vnà Kwara State gọ́vnà lọrin ṣé Yorùbá ni Sẹ́ríkì Ìlọrin ṣé Yorùbá ni gbogbo mọ́gàjí tí bẹ́ẹ̀ lọrin ṣé Yorùbá ni wọ́n ẹ̀ wọ́n á ń pariwo àwọn títí ẹ̀ náà máa ń porúkọ wọn náà Ògo Ìlọrin ṣé Yorùbá wọ́n kàn ń fi èdè wá ṣe kínní níbẹ̀ yẹn ni wọ́n yìí ṣe Yorùbá wọ́n ti pèrè gbogbo wọn pátá pé Fúlàní làwọn èdè ń fi sí ara yín gbọ́ ìjọba ìlú ìlú ní kànú ó yẹ kí wọ́n wọ́ ọgbọ́n láti separate yín kúrò lára wọn ni Ọ̀fà náà ti ń dára àwọn Fúlàní lọ díẹ̀díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú Ọ̀fà ní Fúlàní Ọlọ́fà Ọ̀fọ̀fà tòní ó ní káwọn Fúlàní wá máa lólẹ̀ lọ́fẹ̀ẹ́ àti pé gbogbo ẹ̀ lágbọ́ ń sẹ́gìlì tí ń fún Fúlàní tí ń tolẹ̀ fún wọn báwọn jọjọ nílùú ni a sì ń rí tí ìmọ̀ mọ̀fà ń pé òun ìṣe Yorùbá pé Mali làwọn kí ni Mali kí ni Fúlàní ìkan náà ẹyọ̀fà ti lọ́rin kù ó ṣẹ́ra àwọn ìlú yòókù tí wọ́n jẹ́lẹ̀ Yorùbá lọ́dọ̀ yín àwọn Ìgbómìnà side àwọn yẹn nànú wọn ṣe mí àwọn Ìgbómìnà àwọn náà ọ̀pọ̀lọpọ̀ lẹ̀ tí wọ́n kọ̀ sí ìdí fún lọ́rin gan ilẹ̀ Ìgbómìnà ni àwọn lànà wọn ṣe mí kọ́lọ́ mọ̀dé kí ogun ayé kó jà wọ́n lógun kọ́tà ọmọ tẹ́yìn ìgbérù wọn àwọn níbi tá a ti nídìí gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá tí wọ́n dẹ̀ dákẹ́ tí wọ́n ò dáhùn ibi tí ẹ ti máa rí nu so ó possible láyé Buhari káwọn ọ̀ràn kan wà section abìkan kí àwọn máa jẹ Fúlàní lápá abìkan kí Buhari ó má dá sí so possible Buhari ó sọ̀rọ̀ tó bàbá Bọ́lá Ahmed Tinubu Èkó nìkan ní ń jà fún kò jà fúnlẹ̀ Yorùbá yòókù everybody dẹ̀ ti rí point blank bàbá Bọ́lá Ahmed Tinubu kò sí tó kàn pẹ̀lú Èkó pẹ̀lú ilẹ̀ Yorùbá Èkó sọ gbogbo ayé dẹ̀ ti rí pé kò ní ń jà fún ẹ̀yin yòókù ó dọwọ́ yín o ẹ̀yin ìlú yòókù ó dọwọ́ yín láti gbogbo mi ní Kogi gbogbo Ẹ̀gbẹ́ nǹkankan Kàbàbúnú títí wá sí ayé pé nǹkankan tó gbòdú tó wà láyé àbẹ̀yẹn Ìlọ́fà ní o Odò Ọwá ní o gbogbo yín tó wà ní axis yẹn tẹ́ ẹ jẹ́ ìran Yorùbá ẹ múra sọ̀rọ̀ ara yín gidi gan níbi tẹ́ ẹ bá dé yìí kò sí olùgbèjà ẹ má wò pé bóyá ẹni tí ń bẹ níjọba èdè yín ní sọ irọ́ ni o kò sí fún yín o ẹ̀yin ní kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe rìnrìn àjò yín bẹ́ẹ̀ ṣe pàtọ̀pọ̀ torí ó fi kó yín délé tọ́lọ́ fi yọ yín kù lóko ẹrú tẹ́ wà torí gbogbo agbègbè tẹ́ wà yẹn tá a bá rí káàpù kúrò ńbẹ̀ mọ́ ìran Yorùbá yòókù wàláhì bí wọ́n ti máa fi ọgbọ́n jà yín lógun nìyẹn wọ́n fẹ́ reduce the population yín gbogbo tán dá nìyẹn so wọ́n reduce ti Kwara náà North Central yẹn wọ́n fẹ́ claim ẹ̀ pátápátá mo ló jẹ́ kí ẹgbẹ́ national one North Central ní Kogi North Central ní Kwara State North Central ní ṣùgbọ́n pé ó jẹ́ North Central kì í sáwọ́sá ló dominate ibẹ̀ àti Fúlàní kò tẹ́ wọn lọ́rùn target wọn fẹ́ ní full control lórí North Central so that wọ́n lè máa rí bẹ́ẹ̀ lò fún election lọ́la torí ẹ̀ la ṣe ń pariwo fún àwọn Bọ́lá Ahmed Tinubu olóṣèlú lòun náà ó dẹ̀ mọ̀ ṣùgbọ́n àìnífẹ̀ẹ́ ìran Yorùbá dénú ló jẹ́ kí bàbá yẹn máa ṣe tó wù ú tẹ́ bá gbé kéèsì Yorùbá lọ́ba kì í ṣe bí ẹni pé òun rí the best thing tẹ́ ẹ lè ṣe òun náà ni pé ẹ kún fún ìwúre tó bá yá Ọlọ́run ó gbé aláàánú dìde nílẹ̀ Yorùbá tí ó láàánú ilẹ̀ Yorùbá lójú ìyẹn ẹni kẹjí ká máa ṣèwúre lé lórí nítorí pé ẹ má jẹ́ parọ́ tẹ̀ ń jẹ nǹkan ti bọ́ sórí
nǹkan ti bàjẹ́ o ẹ má jẹ́ parọ́ tẹ̀yìn jẹ nǹkan ti bàjẹ́ ọ̀rọ̀ náà tá a pariwo lánàá pé iná ò da tá a sọ bíbà yìí pé iná Nàìjíríà ò gbádùn ẹnìkan tẹ̀ wá fọ́ gbogbo ẹ̀ lójú ó ní bí kàtà ṣe tóbi tó kàtà èwo kàtà 10,000 megawatt ní iná títí kàtà lò gbogbo population wọ̀ rẹ̀ ju 2.9 lọ àwa Nàìjíríà bíbà tí wàá jẹ́ 200 akẹ́rẹ́ kan million iná wa wọ 6,000 megawatt a máa ń gbọ́ ni pé wọ́n 4.5 gírídì yóò tó fọ́ọ̀lù yóò padà sí 2 tó bá tó yá wọ́n tó bí ìdẹ o yóò tó wọ 4.5 gírídì yóò tó fọ́ọ̀lù yóò tó padà sí 2 bọ́n ti ń ṣe nù àwọn tí ń ta jẹnẹrétọ̀ àwọn lè ṣòro wa àwọn Àtíkù kankan àwọn ní problem ta ní lórí ọ̀rọ̀ náà ẹni mo mọ̀ ta jẹnẹrétọ̀ mọ́ ẹ jẹ́ káwọn mẹ̀kánù kó kúrò Nàìjíríà kí wọ́n lé káàtì kúrò tí káàtì ó bá ta kíní kó mọ̀ ta jẹnẹrétọ̀ mọ́ kó máa ṣe katapila nìkan rí pé àlàáfíà ọba iná wa ṣùgbọ́n as far as táwọn tí ń ta gbogbo nǹkan wọ̀nyí bá wà lórí ilẹ̀ wa ẹ gbàgbé o iná yín ò lè dáa bí ó ti máa rínú bíi kándù lò lọ́sẹ̀ kan ẹ fọ̀sẹ̀ méjì paná ẹgbọ́n tí màá yẹn sọ pẹ̀lú ọ̀rọ̀ náà. Qatar is 2.9 million people. It's the same population as Alimosho local government. Ask me how many megawatts of electricity they have. 10,000 megawatts. 10,000 megawatts for 2.9 million people. We are 206 million. We are struggling with 5,000. Where is going to be more developed? Where is going to be more peaceful? Nigeria has a 95% power energy deficit. Why? Because according to global sustainable development standards, you need 1,000 megawatts per 1 million people. So we should be at 200,000. We are at 5,000. Sometimes it is 2,000. When the grid collapses, it is 0. Any government in any part of the world that is wasting more money than it did to come into power to sustain itself in government, just know that it did not work for the people the first time, because if it did, it is the people that will be doing the campaigning. Ibi tá bá orílẹ̀-èdè Nàìjíríà dénú torí ẹni mo ṣe ń dọ́gbọ́n sọ fáwọn èèyàn wa wípé Ọlọ́run ló kù tí ó kó wa kúrò lóko ẹrú mo nígbàgbọ́ pákó mo nígbàgbọ́ Tinubu ò lè kó gbogbo pátákùrà rẹ̀ kó lọ́dún mẹ́jọ kò lè lọ́jọ́ ọdún mẹ́jọ lọ mo dẹ̀ nígbàgbọ́ yóò fẹ́ sọdún 12 ṣùgbọ́n ó kù sọ́wọ́ ẹ̀yìn èèyàn tó ní mọ́mọ́ orí èèyàn tí bàbá rẹ̀ jẹ́ tágbára bá ti dé ìyẹn máa ń lò bó ṣe wù ní òun lẹ́ni tí mo mọ̀ ọ́ lé ayé tó jẹ́ pé agbára lòun máa fi ṣe gbogbo nǹkan yóò fi tẹ ayé àwọn èèyàn rẹ̀ tí ò ní kí ẹ̀ ayé wọn bàjẹ́ sùúrù ẹ̀dá bẹ́ẹ̀ ni ìmọ̀ fìrà rẹ̀ wí Ọlọ́run so àwọn alówó kù sí lọ́wọ́ bó la ṣe fẹ́ rìn tí ìrìn àjò wa tá fi bọ́ lóko ẹrú bọ́sọ̀ oko ẹrú Yorùbá wà ó ẹ̀mẹ́jẹ̀ parọ́ tẹ̀ ń jẹ bàbá ńlá oko ẹrú la wà mi ní sọ́jú báyìí lọ lórí ìkànnì ilé ní títí tá fi mọ́ mákọ̀tún ètò mẹ́wàá lórí ìkànnì yìí èmi tí ń tòótọ́ bàbá àṣà.